lọ lẹ́tọ̀ lórí Ọ̀sánlọ TV. Bó ṣe ń lọ lẹ́tọ̀ ó ti gorí afẹ́fẹ́. Bó ṣe ń lọ lẹ́tọ̀ lórí Ọ̀sánlọ TV. Bó ṣe ń lọ lẹ́tọ̀ ó ti gorí afẹ́fẹ́. A kú ojúmọ́ mà a kú ojúmọ́ tó túmọ̀ wà láàárọ̀ òní lọ́sọ̀lẹ̀ yìí ti wò wá ní àbí lọ́wọ́ alẹ́ ẹ káàbọ̀ sórí ètò wa tí a pè ní lórí ètò bó ṣe lọ pẹ̀lú Kásùmù Ìṣọ̀lá. Bó ṣe ń lọ kì í ṣàdédé wá sórí afẹ́fẹ́ bí ìbá ṣe pé n tó tọ́ kó mú wa wá ó ti mú wa wá. Èmi àti àlejò mi kan lájọ máa sọ̀rọ̀ lórí ètò yìí lónìí. Àfi ò nídìí introduction láàrin ìjà tó bá wọjà àwọn ti mọ̀ pé àfin lẹ́ni báyìí. Ojúlówó ọmọ tó ń pè ní Kásùmù Ìṣọ̀lá, ojúlówó ọmọ bíi táyà ọkọ̀ tó pupa bíi táyà ọkọ̀ ẹ̀yin náà ti mọ̀. Àdúpẹ́ ẹni ó dùn gbẹ́bó sì kàn sí torí àlejò wa tá a fẹ́ bá sọ̀rọ̀ ti wà níkàlẹ̀ ní ìkànnì ojúléṣẹ́ Ọ̀sánlọ TV táwa lórí ayélujára bá ṣe wà lórí TikTok náà látún wà lórí Facebook a sì tún wà lórí YouTube. Tá a la fẹ́ bá sọ̀rọ̀ àlejò wa pàtàkì ẹ jẹ́ kó mọ wọlé bọ̀ pẹ̀lú orin ẹ̀ ta ló ń jẹ́ bẹ́ẹ̀ ní ṣísẹ̀ntẹ̀lé ẹ kú kalẹ̀ lókè lọ́hùn ẹ bá ń plọ̀ jẹ mò ń bọ̀. Ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. Bàbá ta ló ń jẹ́ bẹ́ẹ̀ o? Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹni tó fi ní ayé sọlẹ̀ sórí omi dídá àbọ̀wọ̀ ìró rẹ̀ fagídáríyà o. Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. Ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. Ayérayé ló jẹ́ èmi nìyẹn. Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. Lóòótọ́ Ọlọ́run ní í jẹ́ bẹ́ẹ̀ adẹ́dà ní í jẹ́ bẹ́ẹ̀ àṣẹ̀dá ní í jẹ́ bẹ́ẹ̀ àríyìnrò àlá torí ẹni tí ò sún wọn ṣe. Ẹ káàbọ̀ sórí ètò wa àlejò wa. Ẹ káàárọ̀ lóòtú. Gbogbo àwọn tó ń wò yìí lásìkò tá a wà yìí wọ́n mọ̀ pé ẹni táwọn ń wò ìlú mọ̀ọ́ká ni. Ẹ máa ń dárúkọ yín fún ìgbà àkọ́kọ́ àwọn tí wọ́n ń wò yìí láti lè mọ ta là ń bá sọ̀rọ̀ lórí ètò bó ṣe ń lọ. Ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹni tó fìdí ayé sọlẹ̀ sórí omi ìjìnjà kò wo ìró rẹ̀ fagídáríyà o. Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ jẹ́ wọn tún mú wálé kan sí ẹ jẹ́ wọn tún mú wálé kan sí kó má pọ̀ ju o tí mo fẹ́ o kí n tó padà sórí ètò. Ayérayé ló jẹ́ èmi nìyẹn. Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹni tó fi ní ayé sọlẹ̀ sórí omi dídá àbọ̀wọ̀ ìró rẹ̀ fagídáríyà o. Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ ṣe wọn ojú ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ ti bá mi mú díẹ̀ tí mo wò díẹ̀ nínú oríṣẹ́ àlejò wa eléyìí tó ti jáde tó wà níta táwọn èèyàn ń gbádùn ẹ̀ ní sísẹ̀ntẹ̀lé. Rótìmí ló wà níkàlẹ̀ tá a tún pè ní ìtùnú ó sì ń tún aráyé nínú pẹ̀lú orin ẹ̀mí bolo ti mú. Láti ọ̀dọ̀ Ọlọ́run wá ni. Láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Bẹ́ẹ̀ni. Ọlọ́run ló bá tí ó pèsè orin ẹ̀mí fún ẹ tó sì fi ń ṣe ọmọ aráyé lóore. Ìgbà orin Rótìmí bẹ̀rẹ̀ ọdún wo la bẹ̀rẹ̀ sírí kọrin táwọn èèyàn sì ń gba ti Rótìmí káàkiri àgbáńláyé. Ọdún yìí ló máa pé ọdún 5. Tá a ti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni. Ọdún 5. Bẹ́ẹ̀ni. Ọ̀dà láàrin ọdún 5 kí la lè sọ pé ó ti kojú ìránṣẹ́ Ọlọ́run alààyè Evangelist Rótìmí Dankegot. Nǹkan tó ti kojú wa ń di iṣẹ́ yìí ó lágbára púpọ̀. Torí mo rántí àsìkò kan tí a ti kó gbogbo nǹkan jọ bí a fẹ́ yan Ọlọ́run lógo tí jẹnẹrétọ̀ tó fọ́ dànù. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rí àwọn èèyàn ti wà ńlẹ̀ ní ìjókòó. Ní rẹpẹtẹ. Bẹ́ẹ̀ ni. So ìyẹn kékeré tún nìyẹn lápá kan. Bí ká bẹ̀rẹ̀ iṣẹ́ kó má sí owó ta fi ń ṣe jáde lásìkò tó wù wá. Àwọn nǹkan bẹ́ẹ̀ ìṣòro lóríṣiríṣi ló sàmáṣẹ́. Lẹ ti bá pàdé. Ọ̀dà láàrin ọdún 5 náà ó tó ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bàbá ò ṣe rẹ́kọ̀dù mélòó ló jáde láti ọwọ́ Evangelist Rótìmí. Láàrin ọdún 5 náà ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run 3 ti jáde ní rẹ́kọ̀dù. Single àkàìmọye nìyẹn tó ti jáde. Bẹ́ẹ̀ni. Lákọ̀ọ́kọ́ náà mímọ́ lolúwa. mímọ́ lolúwa. Bẹ́ẹ̀ni. Ẹlẹ́ẹ̀kejì ńkọ́. Ẹlẹ́ẹ̀kejì ta ló ń jẹ́ bẹ́ẹ̀. ta ló ń jẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹlẹ́ẹ̀kẹta. Ayé ń dojúrún lọ. Ayé ń dojúrún lọ.
èwo ló wá ń bọ̀ ní ìsìn táwọn èèyàn ń retí lọ́wọ́ báyìí. èyí tó ń bọ̀ lọ́nà sí táwọn èèyàn ń retí ni ta ló ń jẹ́ bẹ́ẹ̀ saison 2. ta ló ń jẹ́ bẹ́ẹ̀ saison 2. ọ̀rọ̀ ẹ jẹ́ ká wò kílẹ̀ kọ síbẹ̀. nínú ta ló ń jẹ́ bẹ́ẹ̀ saison 2 gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ta bá sọ pé ta ló ń jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ nínú saison 2 náà ìwọ nìkan ni àkọlé ẹ̀. torí tíráàkì ẹ̀yọ̀kan ṣo ni. bẹ́ẹ̀ ni ìwọ nìkan ni. bẹ́ẹ̀ ni so tá a bá sì sọ pé ìwọ nìkan ni gbogbo wa la gbọ́dọ̀ ti mọ̀ pé Ọlọ́run náà ló ń jẹ́ bẹ́ẹ̀. la ṣe ní saison 2 ta ló ń jẹ́ bẹ́ẹ̀. ta ló ń jẹ́ bẹ́ẹ̀. ó dà ọjọ́ wo ni ó jáde dàgbélégbọ́ dàgbéléwò torí a mọ̀ pé fídíò ni ẹni à ń sì ń gbéyàwó bọ̀ wá bá ní kì í garun wo gbogbo ẹ̀yin lólùfẹ́ wa ẹ má sọ pé ká fi hàn yín ní ìsìn ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ àfíìsì ẹ̀ lèmi ó mọ̀ fi hàn yín o ẹ bá tún fi àfíìsì yẹn hàn lókè lọ́hùn sí i kí wọ́n bá lè rí Rótìmí pé ó ń gbé nǹkan bọ̀ tó ń pè ní ta ló ń jẹ́ bẹ́ẹ̀ saison 2. ká sọ nípa ọjọ́ ìbáwo ló ṣe fẹ́ rí ọjọ́ wo ni déètì wo la ti mú. lọ́wọ́lọ́wọ́ báyìí ọjọ́ yẹn 19 juillet ló wà ọjọ́ 19 oṣù keje ọdún tí a wà nínú ẹ̀ yìí la máa kó jáde so gẹ́gẹ́ bí àlàyé tí mo lè ṣe díẹ̀ nípa ọjọ́ yẹn òun nìyẹn. ó dá àwọn wo la ti pè tí ń bọ̀ ń bẹ̀ gẹ́gẹ́ bí àwọn àlejò pàtàkì ọjọ́ náà tí a máa bá pàdé àwọn wo la ti pè. gbogbo àwọn àlejò tá a pè ó ti bẹ̀rẹ̀ lórí àwọn alága ìjọba ìbílẹ̀ Àjáwẹ̀rẹ̀ so lẹ́yìn yẹn ìfọwọ́sowọ́pọ̀ àwọn olórin ìhìnrere tí a pè ní Ise Plateau. Ise ti ìpínlẹ̀ Plateau olórin yìí sì ni David Blessing wọ́n máa wà ńbẹ̀ níjọ́ náà. àjọ máa wà ńbẹ̀. lẹ́yìn yẹn ńkọ́ àwọn olótú máa wà ńbẹ̀. lẹ́yìn yẹn àwọn akọni kan náà tún wà tó máa wà ńbẹ̀ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run láti Nàìjíríà àwọn pásítọ̀ náà kan tún ń bọ̀ láti Kétu. so lẹ́yìn yẹn mo tún ní àwọn olórin ńlá tí gbogbo ayé ti mọ̀ bíi Àrólé Òyìnbó láti mowó dání Success Adékànbí ìyẹn Aṣíwájú àti Genesis Light. wọ́n máa wà ńbẹ̀. Afẹsẹ̀dá ni o ní ọjọ́ tẹ̀sán déètì yẹn lẹ́ẹ̀kan sí i ọjọ́ 19 ní ìlú Afẹsẹ̀dá èyí bó la fẹ́ ṣe nílùú Afẹsẹ̀dá ṣébi tí Rótìmí ti ń ṣe bọ̀ náà láti fẹ́ ṣe. ibi kan náà ni ibi tá a ti ń ṣe náà láti fẹ́ ṣe ládojúkọ àwọn onítàsí ní ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ṣọ́ọ̀ṣì Mega Afẹsẹ̀dá. ta ló ń jẹ́ bẹ́ẹ̀ saison 2 ó máa dàgbéléwò lórí ẹ̀rọ ayélujára pẹ̀lú àwọn tó bá wá bẹ́ẹ̀ wọ́n mú lọlé ní ṣísẹ̀ntẹ̀lé ní ọjọ́ 19 oṣù tí a wà nínú èyí gangan ní alárànmájàgbá tí nǹkan gbé nǹkan hànú. ẹ mọ̀ pé tí nǹkan ò bá dáa tí ò bá dùn Kásùmù Ṣọ̀lámi ò ní dá sí i ẹni tẹ́ ń gbá àwọn ètò mi lórí rédíò tẹ́ ń gbá àwọn ìpolówó ọjà mi ẹni tí mo ń bá mi ṣe jíǹgbìn rèé o tó yẹ pé bẹ́ẹ̀ bá gbóhùn ẹ̀ báyìí ẹ ní pé òun àti sọ́dà ṣe wọ́n tan ni sóhun àti Yínká Ayéfẹ́lẹ́ ṣe wọ́n tan ni kò síbi tẹ́bù ò sí o àfẹ́ní bá ń tara ẹ̀ nìkan ló kù o ta ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ já sọ nípa bí àwọn alága ọjọ́ náà ti fìwé pè àwọn wo la ti fìwé pè tí yóò máa kójú gbèsè sí ìlú Afẹsẹ̀dá lábẹ́ àṣẹ ìjọba ìbílẹ̀ ti ìlú Àjáwẹ̀rẹ̀. àwọn alága tá a pè wọ́n pọ̀ gan tí mi ò lè bẹ̀rẹ̀ sí karúkọ wọn ní ìkọ̀ọ̀kan lórí ètò yìí bẹ́ẹ̀ ni so but àwọn tó máa jẹ́ bàbá ìkàlẹ̀ níjọ́ náà wà ní ọjọ́ náà ó ti bẹ̀rẹ̀ lórí àwọn ìránṣẹ́ Ọlọ́run àti ọ̀nàrẹ́bù wa ní ìjọba ìbílẹ̀ Àjáwẹ̀rẹ̀ àti alága ìjọba ìbílẹ̀ ìlú Àjáwẹ̀rẹ̀ ọ̀nàrẹ́bù tẹ́ ń dárúkọ ìyá wa ní o alájà Olúfàt náà ní o ajá ìyá ní kẹ̀ máa wà ńbẹ̀ lágbára Ọlọ́run àrètí wọn àrètí àwọn èèyàn bíi ọ̀nàrẹ́bù Abíọ́sẹ̀ Razaki àrètí wọn àrètí alága ìjọba ìbílẹ̀ ti ìlú Àjáwẹ̀rẹ̀ olóyè Àmúsù Laurent àwọn náà máa wà ńbẹ̀ àtàwọn èèyàn bẹ́ẹ̀ tẹ́tí mọ̀ bí ẹni mowó ló máa wà ńbẹ̀ lọ́jọ́ ọjọ́ náà lórí ètò yìí ẹ̀yin tẹ́ játis ẹ lè wá sórí ètò yìí ẹgbẹ́ ń tẹ́ ń tà wá kábàá yín polówó ẹ̀ àbí kẹ́ ẹ wá láti wá sọ nípa ìrìnkèrindò yín káwọn ará ilé ó gbọ́ tó ta ló ń jẹ́ bẹ́ẹ̀ kí wá ni àwọn èèyàn fẹ́ ṣe torí bí ta ló ń jẹ́ bẹ́ẹ̀ bá ti mú aṣọ báyìí gbogbo àwọn èèyàn náà ni mo rántí yìí fún tọ̀tẹ̀ yìí sáà tún máṣọ àbá àmáṣọ. amáṣọ aṣọ dẹ̀ ti wà ní títà káàkiri. lọ́wọ́lọ́wọ́ ní ìsìn aṣọ ti wà ní títà káàkiri. bẹ́ẹ̀ni àǹkárá la mú o. àǹkárá gidi ni. èló ló pa mẹ́fà. àpò mẹ́fà àbọ̀lọ̀pá mẹ́fà. ó yá lè gbàṣọ ìwá sórí ètò yìí ni ṣùgbọ́n a fi hàn yín lókè lọ́wọ́ ẹ bá ń fi aṣọ yẹn hàn ó ẹ jẹ́ wọ́n rí o pé aṣọ tó jẹ ojúlówó ni o tó jẹ ojú ní gbèsè tó yẹ pé bẹ́ẹ̀ bá dá a sí ara báyìí tẹ́ fún àwọn ìsàbẹ̀dẹ̀ olówó tí wọ́n bá yín rán ẹ rí i pé yóò mọ̀ kọ́ lálá ni èrè ló wá aṣọ yìí. àpò mẹ́fà àbọ̀. àpò mẹ́fà àbọ̀ 6,500 ní ọ̀pá mẹ́fà ó túmọ̀ sí pé àwọn aráalé wọn lè rí tiwọn náà rà ní ọ̀pá mẹ́ta ó ti gbọ́ sí àpò mẹ́ta pọ́n mẹ́wàá 3,750. 3,250. 3,250
second ẹnu mi àgò mo fẹ́ èmi tó bá ń gbé lọ sí high level ni àwọn bí lọ́wọ́ láti lè rí aṣọ kí ẹ̀ka fáwọn yẹn ti ń wò wá lórí ètò yìí. fún àǹfààní àwọn tó bá wà ní àfẹsẹ̀dá ń bí ìlú ọ̀dọ̀ mi wọ́n máa rí lọ́dọ̀ tèmi náà ta ló ń jẹ́ bẹ́ẹ̀. ìyẹn ní studio ta ló ń jẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n sì máa rí lọ́dọ̀ ìyá Pacomo ní rice wọ́n sì máa rí lọ́dọ̀ Poissonnerie bàbá àdúgbò àwọn tó wà nílùú Mowodani wọ́n máa rí lọ́dọ̀ Wálé Alápò nílùú Àrólé Òyìnbó àwọn tó wà ní Ìpòbẹ́ wọ́n máa rí ní Olókìkí wọ́n dẹ̀ máa rí ní ọ̀dọ̀ Kásùmù Ìṣọ̀lá bẹ́ẹ̀ni àwọn tó wà ní Ògúnpàtẹ wọ́n máa rí lọ́dọ̀ Títí Aláyọ̀ Singer so àwọn tó wà ní Pèdèpọ̀ aṣọ yẹn ti wà ní ọ̀dọ̀ Ìbílẹ̀ Fújì ní Pèdèpọ̀ ibẹ̀ ni wọ́n ti máa rí ǹjẹ́ àrùn gbogbo ẹ̀yin ará ìlú lọ́kùnrin àti lóbìnrin ọmọdé àti àgbàlagbà yìí pé ẹ̀túyẹ̀yà ò kẹ́ ẹ bá ta ló ń jẹ́ bẹ́ẹ̀ yẹn Dankegot kẹ́ ẹ bá dòwò pọ̀ nípa ti aṣọ ẹ̀ láti rà aago mélòó ló máa bẹ̀rẹ̀ níjọ́ náà ọjọ́ wo ló sì bọ̀ sí. ọjọ́ ọ̀sẹ̀ ni dimanche aago 2 ọ̀sán gẹ́rẹ́gẹ́rẹ́ la máa ń bẹ̀rẹ̀ gbogbo àwọn tó ń wá síbi iṣẹ́ wọn ti mọ̀ pé agogo yẹn mi máa ń tẹ̀lé aago 2 ọ̀sán ni tí a máa ṣe sìgì ìsìn ráńpẹ́ ká tó wọnú pípé àwọn alága àtàwọn tá a ti fìwé pè nọ́mbà rẹ ní kò sọ nọ́mbà ta ló ń jẹ́ bẹ́ẹ̀ táwọn yẹn bá fẹ́ pè yín àbẹ́fẹ́ WhatsApp yín lórí ayẹyẹ wọ́n ń wò káàkiri àgbáńlá yé ní ìsinmi àti ń ṣe nọ́mbà wo ni wọ́n lè pè yín sí fún àlàyé kàbí èkejì. tí wọ́n bá fẹ́ pè mí kán pè mí sórí 01 96 86 47 80 lẹ́ẹ̀kan sí 01 96 ó túmọ̀ sí òdo ọ̀kan 86 87 yẹn ó túmọ̀ sí ẹ̀sán ẹ̀fà ẹ̀jọ ẹ̀fà 47 ẹ̀rin èje 80 ẹ̀jọ àti òdo ló jẹ́ táwọn wáyé láti Nàìjíríà tó kò gbọ́ kàtòròfẹ́ tá à ń sọ bó o láti lè pè fún. kẹ́ni yẹn tẹ +229 +229 01 96 86 47 80 ló parí ẹ̀. Benin ni o Benin lẹ ń bọ̀ o Benin ló wà gangan lẹni tó wà ń kalẹ̀ yìí ta ló ń jẹ́ bẹ́ẹ̀ ti kọjá bẹ́ẹ̀ nípa ti kólórin ẹ̀mí kọ́mọ́ gba ọ̀nà kan ṣo iṣẹ́ wo ni Dankegot ní ṣe gangan yàtọ̀ sí pé Ọlọ́run pè yín ẹ̀ ń ṣiṣẹ́ orin ẹ̀ wà ní chọ́ọ̀chì ẹ̀ wà ní ìjọ Ọlọ́run wo lẹ ti ẹ̀ ń lọ. ìjọ Palais de Roi de Gloire ni mò ń lọ. ìjọ Palais de Roi de Gloire. de Roi de Gloire ìlú wo ló kalẹ̀ sí. ìjọ ààfin ọba ògo ó wà ní Ìpòbẹ́ńbì. ààfin ọba ògo nílùú Ìpòbẹ́ńbì ló wà àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. iṣẹ́ orin Dankegot tó ń ṣe yàtọ̀ síṣẹ́ orin iṣẹ́ orin tẹ́ ń gbìyànjú láàyò yìí. a tún ṣe business. ìyẹn káràkátà láti Nàìjíríà wọlé. ká wọlé láti Nàìjíríà síbí. bẹ́ẹ̀ni lẹ́yìn yẹn a tún ní studio tá a ti máa ń produce àwọn ènìyàn. wọ́n fẹ́ ṣe ọjọ́ ìbí ni o wọ́n fẹ́ ṣe single kan ni o ẹ fẹ́ ṣe orin fún ìsọjí iye tẹ́ fẹ́ ṣe ẹ dẹ̀ fẹ́ kí wọ́n bá yín lé jíngù sórí ẹ̀ orin yẹn káàkiri kó ti kọjá iṣẹ́ tiwọn nìyẹn ní studio wọn gbogbo àyẹ̀ olórin àpàlà ni o olórin fújì olórin gospel yìí náà ni o tẹ́ ẹ fẹ́ ṣe orin tẹ́ ẹ fẹ́ rí Ìbàdàn rè kò wù yín láti lọ sí Kútọ́nù torí àti mọ́wọ́ gángan gbogbo ẹ̀ mọ́ táwọn kọ́ nìyẹn o tí wọ́n ṣe nílé iṣẹ́ wọn ẹdúwẹ̀ ibi tí studio yìí wà fáwọn èèyàn wa. láti rí wa kò jìnnà tó bá ti ní ẹ̀ ń lọ lọ́dọ̀ ta ló ń jẹ́ bẹ́ẹ̀ láfẹsẹ̀dá. ní àfẹsẹ̀dá. Carrefour yẹn gangan la wà ládojúkọ Église Mega àfẹsẹ̀dá. ok ládojúkọ Église Mega àti ìlú àfẹsẹ̀dá ibẹ̀lẹ̀ kalẹ̀ sí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá ẹ tún ọjọ́ yẹn sọ kẹsàn nọ́mbà yìí lẹ́ẹ̀kan sí ká tó yọ̀ǹda yín lórí ètò fún tàsíkò yìí. fún àǹfààní ẹ̀yin tí ẹ bá fẹ́ pè mí ẹ lè pè mí sórí 01 96 86 47 80 fún lọ́ọ̀ṣì yẹn ọjọ́ kọkàndínlógún oṣù keje tá a wà yìí ni fídíò yẹn máa di àgbéléwò ó máa dàgbéléwò tẹ́yìn náà ó gbádùn ẹ̀ ní rẹpẹtẹ àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín tó kí ni gbólóhùn yìí fáwọn olórin ẹ̀mí ẹgbẹ́ yín tó jẹ́ pé àwo lónìí ní ìsìn bí ká ti kọrin níbi ìsọjí bí ká ti kọrin kankan mẹ́nu kúrò ní rẹ́kọ̀dù tá a lè sọ pé rẹ́kọ̀dù ẹ̀ rèé abá ti ń ka ti ta ló ń jẹ́ bẹ́ẹ̀ ní sẹ́ ó ti ń fẹ́ lọ bí mẹ́rin o àbí kí lè fẹ́ sọ fún olórin ẹ̀mí ẹgbẹ́ yín tí wò yìí lásìkò yìí. ìyànjú tí mo lè gba olórin ẹ̀mí ẹlẹgbẹ́ mi tó ń wò mí ni pé rẹ́kọ̀dù ó ṣe kókó ó ṣe pàtàkì nítorí tí èèyàn bá fẹ́ gbàlejò ẹ síbikíbi wọ́n ní kó sẹ́ndì rẹ́kọ̀dù tó ti ṣe káwọn gbọ́ irú orin tó ń kọ so òun ló ti ṣe kókó ló ṣe pàtàkì láti ní rẹ́kọ̀dù torí rẹ́kọ̀dù làwọn èèyàn máa gbọ́ káàkiri tó máa rí ọgbọ́n kan nú ẹ̀ tó yàtọ̀ sí live
torí live ń sìn kò sí ohun tó lè kọ́ ń bẹ̀ but tó bá ti jẹ́ pé o wọ studio tó produce record jáde á fẹ́ ní ìmísí kan á fẹ́ kọ́ èèyàn lọ́gbọ́n ìyẹn làwọn èèyàn á gbọ́ tá a fi pè ẹ́ sí ọ̀dọ̀ wọn pé wá torí orin báyìí tá a gbọ́ kó wá kọrin fún wa. ìjọba ti jẹ́ létí gbọ́ yẹn wọ̀ yẹn wa fún tàsíkò tá a wà yá dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ìránṣẹ́ Ọlọ́run ìyẹn eléyìí tí orin ẹ̀mí tó ń tẹ̀lé lẹ́yìn tó yẹ pé Ọlọ́run sì ń fún ṣe tó yẹ pé kì í ṣe pé yọ̀ díẹ̀ làwọn àwọn ò kọ yọ̀ díẹ̀ o Jésù làwọn ń kọ fún ìgbàlá ọkàn làwọn ń kọ o bó ti jẹ́ òun náà ni a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yìí lórí ètò ìpè ẹ wá sórí ètò wa a dúpẹ́ o lórúkọ àwọn tájọ ṣiṣẹ́ lónìí tí gbogbo ẹ̀ dúpọ̀ mọ́ra àwọn abúlé lánìjà mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀ àti gbogbo àwọn tájọ wà nínú studio ń bí Kásùmù Ìṣọ̀lá lórúkọ tèmi mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Danke God ẹ bá ń forí ẹ̀mí kan ká fi dágbére lórí ètò yìí ká máa sọ pé ó di ọjọ́ mẹ́jọ. ìwọ nìkan náà ni ẹni tí òkun rí tó sá kí ló fi ń ṣàgbára rẹ. ẹni tí òkun rí tó sá Ọlọ́run náà ni o ẹ rí i pé ta ló ń jẹ́ bẹ́ẹ̀ rẹ́kọ́ọ̀dù eléyìí tó ṣe kò sí eléyìí tí ó fi kí ara ẹ̀ ń bẹ̀ bí ìbá ṣe pé Ọlọ́run ní fi yìn ọjọ́ náà kò láyọ̀ àtàlàfíà ọjọ́ kọkàndínlógún oṣù ìkeje tá a wà yìí tí ń ṣe 19 juillet 2026 ni o kí gbogbo wa pátápátá ká péjú pésẹ̀ sílùú Àfẹsẹ̀dá ẹ̀yin tẹ́ ẹ bá mọ Àfẹsẹ̀dá tẹ́ ẹ ń bọ̀ láti Kétu àbí láti Sàkété àbí láti Ìfọ̀n ilẹ̀ tí ń bọ̀ ẹ bá dé ìlú Mówódání ibi Selcam wà tẹ́lẹ̀ tí wọ́n ti fi síbí apalọ̀ nísìn ẹ̀yin ẹ gborí ọ̀nà yìí páwọn lọ sílùú Àfẹsẹ̀dá ọmọdé lẹ́rí ni o àgbàlagbà lẹ́rí ni o páwọn lọ sílùú Àfẹsẹ̀dá wọn àgbẹ̀ yìí débẹ̀ Àfẹsẹ̀dá ò ní ṣe Ọlọ́run á fún wa ṣe ọjọ́ náà kó láyọ̀ àtàlàfíà ǹjẹ́ títí ìgbà míì tá fi láǹfààní àti pàdé Kásùmù Ìṣọ̀lá lórí ètò tí a pè ní bó ṣe ń lọ lórí ètò yìí á tún pàdé ńjọ́ míì nọ́mbà tèmi náà ò sọ ní wo 97 22 01 22 97 22 01 22 oní WhatsApp mi o ẹ bá tó fẹ́ pè mí lórí celtics àǹfààní rẹ̀ tún wà o 01 41 89 76 70 ọgọ́gọ́ náà lálákè sọ títí ayọ̀ àtàlàfíà tá a fi mọ lórí ọ̀fẹ́ àti pàdé àwọn mọ̀ pé bùwá ìmúlá mọ̀ gbọ́ ànígbọ́ bùwá àgbo àwọn òdìkálágbò mọ́tà àdìkáwọ̀ wọn ṣàìsàn ire o. aṣíwájú ogun lálọ́ akẹ́yìn ogun lábọ̀ o tó dá ní sápadà